gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń tọ́ ọ bá jọmọ Yorùbá tó wà lára àwọn tí ń pariwo tí ń sọ pé gbà yí ọ̀dà o ìjọba Tinubu yìí o kí wọ́n lé Tinubu kò ń bẹ̀ ara rẹ̀ lọ ń ṣe. Níjọba ìbá bọ́ lọ́wọ́ wa ó di another 45 years ká tó gbòòrùn rẹ̀ bọ́lọ̀ ń bá láwà láyé irú àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ ni. Ẹja lọ́dún mẹ́jọ tiwa náà ká lókù ò ń bẹ̀. Àdúrà ni ká máa fi ràn lọ́wọ́ tó o bá jọmọ Yorùbá ntí a fẹ́ ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ń. Àwọn tí wọ́n ní agbára àwọn alágbára ní bá Tinubu jà. Wọ́n ń bá a jà pẹ̀lú ẹkọ́nọ́mì ọrọ̀ ajé wọ́n ń fọrọ̀ ajé bá a jà. Símẹ́ǹtì wọn kìíní kan wọn ìgbà àwo kò sẹ̀yìn àwọn máfíà yìí. Àní kó náírà wọlé bẹ́ẹ̀ yìí ṣe ń pariwo Ìgbò mélòó lẹ rí tí ń pariwo bẹ́ẹ̀. Ìgbò ò ní bá yẹn pariwo torí pé nígbà tí náírà tí dọ́là wà ń tù fẹ́ ó ti fi ra ọjà ó ti kó dà stọ̀. Wọ́n máa ọ́dà ọjà láti China ni ó ti kó sínú ọkọ̀ ojú omi tó kún bá mú kọ̀ńténà bíi 10 wọ́n ti já fún un tó ti kó inú stọ̀ rẹ̀. Ọjà rẹ̀ wọ́n à ń warehouse ẹ̀ wá lọ́ wọ́n ìṣẹ́nu rẹ̀ wá ní máa dùn. Latest price ni ó máa tà. Àwọn Haúsá ti ń pariwo wọn ò ráàyè fẹ́ lábí ti tẹ́lẹ̀ mọ́. Dọ́là tí wọ́n ń lò bíi ká parí oṣù òde on the 25 on the 26 wọ́n máa kówó lọ ààfin ọba mi wọ́n máa bẹ ẹ fún ṣéwù ẹ fún àwọn ní $25,000 ẹ fún àwọn $50,000 ẹ̀yìn ni wọ́n máa ná wẹ́rẹ́wẹ́rẹ́ tí ọ̀lọ́ máa ṣe kóṣù tó parí. Ẹ̀yìn wá dí ẹ wá ní wọn ò ní kó hùn. Ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ tí a bá fẹ́ yọ yóò ké hùn. Ṣé rí gbogbo ohun tíjọba fẹ́ ṣe tó bá rí ṣe gbogbo nǹkan dá o. Láti jọ́ta ti dá Nàìjíríà lẹ̀ látọdún tí Nàìjíríà ti gbòmìnira ṣé ẹ gbọ́ rí pé kí wọ́n gbèrò wípé wọ́n ṣe state police. Ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n ń gbèrò láti ṣe níjọ́ wọ́n bá ṣe àti kọ́kọ́ géènì 50% kúrò lára wọ́n ń jí ni gbé ni o gbogbo insecurity yẹn yóò kọ́kọ́ wálẹ̀ fún 50%. Wọ́n ti gbàbá síwájú Bọ́lá Ahmed Tinubu ó ti bọwọ́ lù wọ́n gbégbèsè lórí state police. Ìyẹn dúró bẹ́ẹ̀ mú Òkè Ògùn tọ́ba jọyìn ọlọ́pàá state Òkè Ògùn náà wọ́n ó gbé lọ ó ti mọ̀ dáràn tí ń bẹ ládùúgbò wọn. Ọmọ Mọ́kọ́lá tó ti wà láàrin àwọn ọmọ alájà alẹ̀ ó ti mọ gbogbo wọn ó bẹ̀ náà wọ́n ó gbé lọ. ń lọ bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀. ó bẹ́ẹ̀ wọ́n tún ń gbìyànjú nípa ọ̀rọ̀ nípa aṣọ́gbó. Aṣọ́gbó ṣé ẹ mọ̀ pé aṣọ́gbó ti wà láyé àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ńgbà tójú tí ojú ńlá ní ẹni àkìtẹ̀ làwọn eléyìí ń ṣe inú igbó kí làwọn eléyìí ń ṣe inú igbó gan ṣé igi wọn wà ń sọ. ẹfẹ nìkan bẹ̀ kọ́ máa patrol lọ patrol bọ̀ nígbà tí ọ̀sà aṣọ́gbó mọ́ inú igbó rìsáàfù náà wọ́n ń gbé àwọn èèyàn sí. Tásọ́gbó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ pẹ̀lú ìbọn AK-47 AK-49 tó dá lọ́wọ́ wọn. Káwọn ẹni tí ó kó àwọn èèyàn tí ó kó wọn lọ nú igbó rìsáàfù tí ó dè wọ́n mọ́bẹ̀. Ibẹ̀ wọ́n ń kó àwọn èèyàn gbà. Bí wọ́n bá gbé èèyàn láti Ìbàdàn tí wọ́n bá gbé láti Gúrúmàràjì tí wọ́n bá wọnú pápá kan ìwì tẹ́ ẹ bá rí nígbà tí ó bá yọjú bóyá ọ̀nà Bàdágìrì ní ọjà inú igbó wọn máa tọ̀ lọ́wọ́. Àwọn ti ní máàpù gbogbo ẹ̀ lọ́wọ́ nígbà wọn ti da màálù gbabẹ̀. Àwọn Yorùbá tí wọ́n sì ń bá wọn ṣe náà àwọn olórí burúkú tílẹ̀ ó mú. Àgbọ̀rí tẹ́lẹ̀ pé Yorùbá máa ṣe gbogbo wọn dandan. Ìgbà tí le báyìí náà rí ngbà kan o ẹ mọ́ gbàgbé. Gbọ́mọgbọ́mọ tó le kankan yìí. Ọ̀rọ̀ àwọn armed robbery pé kí wọ́n máa dáná wọ́n máa fìbọn gbọ́kọ̀ wọ́n máa fìbọn gbowó ló lé ńgbà náà
ìjọba àgbà náà ìjọba ológun ni wọ́n á ronú pé kí làá máa ṣe wọ́n ní ẹ máa fẹ̀yìn wọn tàgbà ńbọ̀ ya tọ́da yé àwọn díyà nkankan wọ́n ní ẹ máa pa wọ́n níwájú ilé wọn ẹ máa mú ọ lọ family house ẹ máa dè wọ́n má gba ìpa wọn bẹ̀ ọmọ ìbàdàn tó bá jalè ńbàdàn ẹ wá bí ọba sòótọ́ tó bá jojú ló ń gbèsè kí gbogbo oníwúrò èròyìn ó ròyìn gbogbo gbọ́mọgbọ́mọ tó bá gbọ́mọ ńbàdàn tó jẹ́ gbọ́mọgbọ́mọ ìbàdàn tọ́wọ́ bá tẹ̀ ẹ jẹ́ gbogbo rédíò gbé kápàdé rẹ̀ bí líbátì wọn bá ti ìbọn pani bí adámọ̀sígbà bá ní ibi ọba sá ti gbèrò lọ́kọ́ ọ̀rọ̀ rọ́bìrì lápá kò ń gbà náà ni ó fi dínkù tó wálẹ̀ àbẹ́ gbàgbé ni Babátúndé Fọlọ́runṣọ́ ìyẹn lọ́ọ́ dáná tiẹ̀ gédégbé ni ìgbà tí Díyọ̀nà ń wa mọ́tò bọ̀ ń lọ bá dà dúró ọgbà kọ́kọ́rọ́ ọgbà pọ́n mẹ́wàá lọ́wọ́ Díyọ̀nà ó ní kó fèrègé torí pọ́n mẹ́wàá àti mọ́tò 404 ni wọ́n fi pa àwọn Babátúndé Fọlọ́runṣọ́ èlò pọ́n mẹ́wàá 20 naira àti ìkọ́ wọ́n pa wọ́n o tí pé Williams Ọ̀yásímọ́ ọ̀tọ́ méje tí wọ́n yìnbọn pa ń gbà náà ẹ wà ayé wa dayé bẹ́ẹ̀ bá gbẹ̀yàn ní ìsìn bẹ́ẹ̀ bá lọ sọ fọlọ́pàá pé wọ́n mọ̀ ní amówó wà ọlọ́pàá ó pè ṣe ẹ fẹ́ gba advice mi ẹ kọ́kọ́ lọ fún wọn lówó ná ìjọba wà á máa gbégbèsè lórí ẹ̀ á ṣe bá ṣe mú wọn ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ sanwó òun kí wọ́n má bàa pa àwọn èèyàn yín ṣé ẹ encourage ń tọ́ a sì rí yín bá wí bẹ́ẹ̀ bá ní ẹ mọ́ fún wọn lówó bí wọ́n bá pa ẹni ẹlẹ́ni wọ́n padà wá pẹ́yìn lẹ́ni kan ọmọ sanwó bísínẹ́sì wo lèèyàn lè máa ṣe kádìjú káyà tí ó máa pèsè 100 million bí wọ́n bá gbẹ̀yàn bí wọ́n bá ti rí i pé ó ní abẹ́rẹ́ tó lówùú ń di wọn ẹ lọ́ọ́ mú 100 million wá. ẹ̀yin ìjọba ẹ ké sí Sunday Igboho àwọn sàábẹ̀ rẹ̀ tí mo rí ẹ̀rù Ọlọ́run bà mí mi ò mọ ibi tó ti ṣe àwọn yẹn jọ. igẹ̀ míì tó àwa mẹ́rẹ̀ẹ̀rin tá a wà nù stúdíò yìí ká pa igẹ̀ àwa mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kò tó tẹnìkan ga bí Gòláyà. ó dàbí gbọ́mọgbọ́mọ bá rí àwọn eléyìí gan ẹ̀rù ọba. ẹ̀yàn aṣọ́gbó bẹ̀rẹ̀ ṣe kíákíá ẹjọ́ ọlọ́pàá àbílẹ̀ ọ bẹ̀rẹ̀ ṣe kíákíá. ẹ wo bí ọba sọlá Ọlọ́run ọlá Ṣèyí Mákindé pẹ̀lú Àmọ̀tẹ́kùn ẹ mọ̀ pé kinní kan ó ti kọ́mọ̀ ńbàdàn ńgbà kan ẹ bá gbọ́ pé àwọn ọmọ bẹ̀rẹ̀ àtọmọ alẹ́kùn sọ́njà o gbogbo àdúgbò ọba máa dàrú gbìtìgbìtìgbìtì ńgbà tí ọba ẹdíjọ́ kejì ẹ ti rí mọ́tò bíi mẹ́wàá tí wọ́n ó ti fọ́ gíláàsì ẹ̀ gbogbo gíláàsì ilé ẹ gbọ́ pé ìyá Núrù ti ń lọ ọjà lánàá wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ wá ọmọ kan ń pórí ìwọ̀n orí ìwọ̀n ibi wọ́n ti bá a sùn lẹ́gbẹ̀ẹ́ pákónù ó dínkù béèyàn bá ṣe dáadáa ẹja sọ lẹ́yìn ìgbà t'Àmọ̀tẹ́kùn dé ó dínkù jọjọ ni bó tiẹ̀ jẹ́ pé wọn ò rí náà rẹ̀ pátán ó dínkù bẹ́ẹ̀ bá kọ̀ǹpìà ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ìpínlẹ̀ Ògùn ní tí mò ń sọ ọmọ yé yín dáadáa ẹlẹ́gbẹ́ òkùnkùn pẹ́ nìkan lánàá o wọ́n tún lọ dàbí kan rú o àwọn òròyìn búkúbúkú tí ń jáde lóògùn bíi kápẹ́ boyfriend díẹ̀ ló pé wọ́n ti gé lórí o wọ́n sì máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wọ́n ti pa bó ló ṣe jẹ́ ibẹ̀ máa boyfriend rẹ̀ ní òun ló pè wá ó wá sọ pé boyfriend òun ni bó ní tiẹ̀ ṣe jẹ́ òun ló ń dì lọ́wọ́ mú òun ló ń dù lọ́rùn nígbà tó ń dù lọ́rùn orí rẹ̀ bàbá tó bá wọn jó ni odidi èèyàn wọ́n sì ń kọ̀ǹfẹ́ẹ̀sì bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ nylon bag dúdú náà kápá rẹ̀ sí wá gbé kinní kan ẹnìkan kinní kan lọ́ra ìtàn rẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè ayé ti bàjẹ́ àwọn aráàlú òyìnbó wọn wòròwòrò ni à ń wò àwọn tí a wá bá Sunday Igboho sòkú tẹ bá pé àwọn ò ti fẹ́ mọ́ tó ara ẹgbẹ́ ìròyìn búkú tí ẹ ti gbọ́ wo tó wálé ni. lórí bàbá ẹ ṣe tó bá fẹ́ lọ sókè òkun àtàbí islam.